ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé àkíyín pé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí ní àǹfààní àti máa wà ní wákàtí ó wù yìí mo gbà ládùúrà pé ojú tẹ́ fi ń gbọ́ ọ̀kú ní fọ́bẹ́sì ni etí tẹ́ fi ń gbọ́ ọ̀kú ní di láṣẹ Elédùmarè lórí ètò wa lónìí kí la ní fún ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé òun náà ní ọ̀rọ̀ tó ń jáwọ̀ ìròyìn káàkiri máa fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ wa kẹfì ara balẹ̀ ẹ wá gbọ́ làbárí ọ̀rọ̀ ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó ń ṣe wípé tẹ́yin gan bá gbọ́ ayé àìlẹ́nu èmi tí mò ń sọ gbọ́ngbà tí mi gbọ́ ó yà mí lẹ́nu torí pé ọ̀rọ̀ tó kọ sísọ ni màá fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ ẹ̀yẹ́ ká jọ jìgbàdo ètò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin tó bá jẹ́ bá ọ̀kọ́ ìtẹ́yìn darapọ̀ mọ́ lórí ìkànnì yìí máa wà yín máa bẹ̀ yín bá wa tẹ subscribe button ẹ bá wa like video wa kẹ́ bá wa share kẹsì bá wa comment ẹ̀yẹ́ ká mẹ́rù gba yín tí ẹ bá rò lórí fọ́nrán tí ẹ fẹ́ wò yìí ẹ tẹ̀lé wa ká lọ. èmi àti Aláàfin dáadáa yóò kì í ṣọ̀rẹ́ o. Wow. ṣe rí Aláàfin yìí ti gọ́vùnà Seyi Makinde ni. Wow. lágbára Ọlọ́run wọ́n lè jẹ́ kí wọ́n máa jọ lọ lẹ́ẹ̀kan náà àbí kó ń lọ ṣáájú ẹ̀ ẹ̀ẹ̀kan kan máa ṣẹlẹ̀ tólúwa máa fi yé wa wípé òun lọ lọ́run wrong Aláàfin náà mú lélẹ̀ tó dé yìí so ti ní kí wọ́n lùyàn pa ṣé lẹ́yìn tó kù torí wọn ló ń béèrè question lọ́wọ́ mi sí ṣé lẹ́yìn tó lùyàn pa náà iná ló ṣe lọ sí ṣé ó gbókun yẹn lọ sí Àbújá ni àbí ó lọ ṣàlàyé fún wọn bó ṣe pa àbá Amẹ́ríkà pé Tinubu kó wá ṣàlàyé pé báwo náà ṣe lùyàn pa sí torí ẹni tó ń lù pa American citizen ni so bóyá yẹn ló torí ẹ̀ lọ́dọ̀ wa lọ wádìí ẹ̀ dáadáa so kò tó wá béèrè question torí máa dá ẹ lóhùn tó yẹ pé òní ní pàtàkì torí kan tẹ̀mí sọ Aláàfin kan wá recognition káàkiri ni is a wrong Alaafin. Yorùbá TV 247 ẹ bá wa pín. níbẹ̀ kì í ṣe nígbà kan tàbí nígbà méjì nígbà náà ni ọ̀kan nínú àwọn Síríà banújẹ́ gidigidi nítorí nǹkan wọ̀nyí ó sì wí fún ìránṣẹ́ rẹ̀ pé ó wí pé ẹ̀yin kì yóò á fi hàn mí nínú wa tí ń sọ̀rọ̀ fún ọba Ísírẹ́lì ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀ sì pé kò sí ẹnìkan Olúwa ọba bí kò ṣe Èlíṣà wòlíì tí ń bẹ ní Ísírẹ́lì ní sọ fún ọba Ísírẹ́lì gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìyẹ̀wù rẹ̀. nkálọ̀. òun sì wí pé ẹ lọ wo ibi tí ó gbé wà èmi kì yóò lè ránṣẹ́ lọ mú wá kí èmi kó lè ránṣẹ́ lọ mú wá a sì sọ fún wọn wípé wò ó wà ní Dọ́tánì nítorí náà ni ó ṣe rán àwọn ẹṣin àti àwọn kẹ̀kẹ́ ogun àti ogun ńlá síbẹ̀ òun sì dáhùn wípé má bẹ̀rù nítorí àwọn tí ó wà pẹ̀lú wa ju àwọn tí ó wà pẹ̀lú wọn lọ. Èlíṣà sì gbàdúrà ó wípé Olúwa èmi bì ọ́ bùfọ́jú lù wọ́n. là á ní ojú kí ó lè ríran Olúwa sì la ọmọdékùnrin náà ní ojú oríran ṣùgbọ́n òkè ńlá kún fún ẹṣin àti kẹ̀kẹ́ ogun iná yí Èlíṣà ká nígbà tí wọ́n sì sọ̀kalẹ̀ tọ̀ ọ́ wá Èlíṣà gbàdúrà sí Olúwa ó wípé èmi bì ọ́ bí ìfọ́jú lù àwọn ènìyàn yìí òun sì bí ìfọ́jú lù wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Èlíṣà. So he is moving with authority. ẹni tó bá wà lábẹ́ wòlíì kò yẹ kó lè jìyà tí ó bá ó ní nǹkan tó sọ fún wa ni pé ó ní ayọ̀ wà fún arọ tó ṣe kíni tó pọ́n ẹnikẹ́ni tá a bá ránṣẹ́ tí tó ṣe etí dídì sí ó ní ẹ̀jẹ̀ yóò ṣe kíni yóò wà lórí ẹ̀. It's just very simple. And why is it Ezekiel 33 what? No, is it 33? Verse 10 or something like that. Only because nígbà tí èmi bá wí fún ènìyàn búburú pé kíkú ni ìwọ ò bí ìwọ bá sọ̀rọ̀ láti kìlọ̀ fún ènìyàn búburú náà tí òun kúrò ní ọ̀nà rẹ̀ ènìyàn búburú náà yóò nítorí àṣeyọrí rẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ yóò wà ní ọwọ́ rẹ̀ ṣùgbọ́n bí ìwọ bá kìlọ̀ fún ènìyàn búburú náà ní ti ọ̀nà rẹ̀ láti padà kúrò nínú rẹ̀ bí òun kò bá yí padà kúrò ní ọ̀nà rẹ̀ òun ò kú nítorí àṣeyédé rẹ̀ ṣùgbọ́n ìwọ ò gba ọkàn rẹ̀ là nítorí náà ìwọ ọmọ ènìyàn sọ fún ilé Ísírẹ́lì pé báyìí ni ẹ̀yin wí pé bí àṣeyédé àti ẹ̀ṣẹ̀ bá wà lórí wa tí àwa sì jòrò nínú wọn báwo ni àwa ò ti ṣe lè là láàyè sọ fún wọn pé bí èmi ti wà ní Olúwa Ọlọ́run wí èmi kò ní dúró sí ikú ènìyàn búburú ṣùgbọ́n bí ènìyàn búburú bá yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ yóò kí òun ó yè òun ó sì yí padà ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín nítorí kí ni ẹ yóò ṣe kú ilé Ísírẹ́lì.
hallelujah. hallelujah. So ẹ máa wòran o. So, There was a day here níbí wọ́n ní ká wà lábò then ọ̀rẹ́ mi kan wọ́n pè ní Mẹ̀dáwà Air Force officer ó gbé àgbò máa ń gbé àgbò fún léyà àgbò yẹn lè ká tó dé ilé ìgbà míì tó bá tó gbé dé máa ń sọ̀kalẹ̀ lọ bẹ́ràn yẹn ṣeré mo ṣe láìkí ẹ̀ nígbà tó bá di ọ̀sán ọjọ́ yẹn olúwa ní wọ́n pe woman Mrs. Akinduro custom officer ó ní tí a bá fẹ́ lọ kí ní mọ́ṣúárì lálẹ́ yìí ó ní kí pa àgbò yìí kí pa àgbò yìí kẹ́ ok mo dẹ̀ pa àwọn tó wà lára ẹ̀ pa mo ṣe yọjú kúrò bẹ́ẹ̀ mo sunkún nípa pé ẹ máa jẹ́ o mi ò jẹ́ o mo ti máa ń bá ṣeré lọ́jọ́júmọ́ ẹ sà kò ju bí 4 hours ní alákòókò obìnrin yẹn ń padà bọ̀ òkè bẹ́ẹ̀ ló máa ń sùn táǹkà ṣubú lulẹ̀ mọ́tò bíi 40 rẹ̀ ń jóbọ̀ ó ṣe níwájú Mercedes ẹ̀ inú dẹ̀ kú níbo ló ti ń jọ́sìn nínú ìjọ wòlíì tọ́lọ́run lò dẹ́nà tún ní ààbò àfi bí wọ́n ní ká wà láàbò ọjọ́ méjì a wà láàbò yẹn dẹ́nì kan tó wà láàrin ọmọ ìkan nínú àwọn alàgbà wa ní oníyàbá lòun gbé wá sẹ̀lẹ̀ kan lọ jòkó sí bẹ̀ ó lóun láì gbogbo àwọn sẹ̀lẹ̀ ibi nìkan gbọ́mọ̀ yìí lọ máa sun bẹ̀ lálálẹ́ ó ní náà the last day lòun máa gbé wá wọ́n ń bọ̀ lọ́nà ọmọ kú sínú mọ́tò ṣé wọlé ò tí ì jíṣẹ́ then àwa bí báyìí ẹnìkan lòun ṣe bá dé not knowing pé àjẹ́ ni ó dín kúlà turkey ẹyọ kan ó dín kúlà chicken ẹyọ kan ó dín ẹja ẹyọ kan kúlà 3 àìjẹ ìṣòro lọ́wọ́ ó jà á lẹ́gbẹ̀ẹ́ pé because òun fẹ́ lọ wọ́n lọ Sheraton lọ ṣe lé tó kù lọ́la òtún fẹ́ fún ìjọ ní tiwọn nígbà tí màá fi ṣí kúlà ẹran èèyàn ló wà náà so aláti gbé lọ sẹ́yìn lọ́wọ́ yẹn àwọn àgbà 6 wọ́n bẹ̀rẹ̀ sí lòdù ẹ̀ sínú pit toilet yẹn ẹ ṣe waste then obìnrin wa dún ó wá rí pé àjẹ́ ó wá padà wá ó lóun fẹ́ travel pé ẹ̀rù dẹ̀ ń bà òun pé òun fẹ́ àmùrè tí ń bá tún nídìí kí òun fi síwájú mọ́tò lọ mo ní náà mà bẹ́ẹ̀ ṣe ń lọ yí ẹ̀ ní padà mọ́ ẹ̀ ní ìdí àmùrè mi bó ṣe lọ ní mọ́tò pa nígbà tó ń ja kóró then nígbà tó bá wà ń bì tá ṣẹ̀sìn tá gbàdúrà tá ṣe everything ọṣẹ kan wà tá a ṣe ní March àwọn èèyàn 8 lórí ló gba fisa ń di ẹ then kábíyèsí kan wà lọ́wọ́ pé àkáǹtì ẹ fẹ́ fàyà àti wá ṣe mí nítorí ìkórè tá a ṣe eléyìí tá a tún ṣe yín sìn ẹnìkan ní tún gba fisa ní ìjẹta tó ń lọ sí Poland then kábíyèsí tó tún wá bí ó ti gba stay bẹ́ẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ lọ rẹpẹtẹ agbára tó wà nínú efirin yàtọ̀ sílẹ̀ tó wà nínú ewúro agbára tó wà nínú ìyálóde ó yàtọ̀ sílẹ̀ tó wà nínú gbúre irú gbúre tó wà mẹ́rin sí ó ní ìpínlẹ̀ lè fi ṣe téèyàn bá ṣègbè ṣọ́ọ̀bù kalẹ̀ kò lọ kò sí kò jẹ́ fúnra ẹ̀ gbogbo owó pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ náà máa mú wa lẹ́yìn wòlíì lórí lẹ́yìn wòlíì tán ní kó ṣiṣẹ́ yìí fáwọn èèyàn náà wọn ní kó ṣe fara ẹ nígbà tí mo ń ta mọ́tò tí mo ń ta gbogbo nǹkan àwọn iṣẹ́ tí mo mọ̀ lẹ́nìí mi ò mọ̀ tí n bá mọ̀ mi ò ní fi ṣẹ́ lẹ̀ má máa lò lọ bẹ́ẹ̀ ọkùnrin kan wá síbi ìsàn wọn ṣiṣẹ́ ni wọ́n wà ní máfolúkù mo ṣe sáré wá gbàgbàgbà pé lélẹ̀ tí mo dé yìí wọ́n ní ọmọ tó wà nú ẹ̀ ó bridge báyìí ló ṣẹlẹ̀ fúnra ewé tó wà wájú ọjọ́ ẹ̀ tí ì pa wọn náà ti pa àṣewé yẹn wọ́n lọ fún nígbà tó máa di after 1 week tó lọ sáńtì lẹ́tà tó padà wọn lọ́mọ tí mo rí wálẹ̀ iṣẹ́ tí wòlíì ṣe fún ìjọ nìyẹn iṣẹ́ tí wòlíì ṣe fún ìjọ nìyẹn ó ní ènìyàn bí àwa ni Èlíjà ń ṣe ó gbàdúrà kójọ márùn fọdún 7 àti kíni ẹdójú 6 gẹ́gẹ́ bá wà wọ nígbà tí Élì tó kúrò lọ́nà yẹn wọ́n ní Élì kú ní age of 99 bíbélì sọ fún agbẹ́ ṣẹ́kú ṣe ló ṣẹ́kú. Then when you look at 1 Kings 13
wòlíì kékeré àti wòlíì àgbà olúwadẹ̀ tó wá ṣèlérí fún wa then when you look at 1 Samuel 8 and 9 ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù yẹn ó ní wọ́n ti rí so that is it ìyàtọ̀ wà láàrin ó ní what is not Panadol ce n'est pas Panadol orin kan wà tó máa ń kọ fún mi orin tó bá jí lówùúrọ̀ á ṣe máa wòran ṣùgbọ́n a bọ́ lọ́rùn sọ̀rọ̀ á gbọ́ ẹjọ́ wo mo ti bóbìnrin ṣùgbọ́n yìí ẹjọ́ wo mo ti ronú àti ra mọ́tò wo ló ń rìn tí mo mọ̀ tẹ́lẹ̀ mi bá wọ mọ́tò tó bá wọṣọ wá síbi ìgbà mi máa ń jẹ́ nǹkan tó pè lápò ṣe lélẹ̀ wọn ní ẹ̀sà ẹ̀ máa ṣọ́ yìí ní lélẹ̀ kì í ṣe àpò ṣe òkè bí o bá ṣe àpò ṣe ajẹ́ burú ṣe ẹ̀ṣẹ̀ yìí lẹ́mọ gbogbo ẹ̀yìn tẹ̀mọ́ náà ẹ̀ níláàrí up nepa Abẹ́òkúta ló wọ̀ ẹ̀ àti wọ̀ yẹn kọjá ní Sultana àwọn Sultana tí ó ń tọ́nà téèyàn bá wà nù yàrá ṣe rí nǹkan tẹ̀ hallelujah so when you look at all the whole thing and immediately he said in the book of Ezekiel 34:10 ó sọ fún wa ó ní ẹ má ṣe wòlíì ẹ má ṣe olùṣọ́ àwọn wọ̀nyí mọ́ ẹ ti ń pa wọn jẹ. Then when you look at what 2 King 13 2 King 3 from verse 16 ó ní ọba ó ní aṣẹ́wó làwa méjèèjì ó ní má pa ọmọ yẹn rárá ẹ jẹ́ kó dàgbà láàfin ọmọ ìyá ẹ̀. so bí o ti ṣe rí ni so there is a difference between ẹsà question tó béèrè yẹn afọ́jú tó lóun fẹ́ ṣe olùṣọ́ àgùntàn ẹjọ́ sá àti olójú kan tó ń ṣe pásítọ̀ church wo ló máa kójú ní méjèèjì church olójú kan yẹn ni afọ́jú yẹn ò lè àwa la máa mú wá àwa la máa mú lọ́dún di liability out of the apostle 3:1-5 ó ní wọ́n ṣe ń gbé wá lójoojúmọ́ nìyẹn sí ìloro yẹn tó wá ń ṣe agbe ló fi wá pàdé àwọn ọkùnrin mẹ́ta yẹn wọ́n ní silver and gold àwa kò ní but God we have àwọn fi fún Jésù in the name of Jesus Christ of Nazareth right ọsùn márùn. wòlíì márùn tàṣẹ ni Thank you daddy. then wòlíì kẹrẹ ó sọ ní ó tún wá sọ fún wa ní 1 Corinthians 4 from 6 to 10 then ó tún wá sọ fún wa ní 1 Timothy 5 verse 3 and 4 ó ní kì í ṣe àwọn wòlíì tó ti fi ara wọn fún ayé jíjẹ o nítorí pé wọ́n ti kú nígbà tó wà láàyè. Baba. God bless you sir. Amen. Ẹ ṣé púpọ̀ daddy. You have spoken very well and brilliantly. The last question but not the least, mo ń wo Alaafin ní ààfin Tinubu l'Abuja. Bóyá wọ́n lọ kí wọn, bóyá kí wọ́n dẹ̀ lọ sọ̀rọ̀ nípa bá ṣe fẹ́ gbà yín. Ó bá lọ wò dáadáa o torí ẹ̀tẹ́yàn bá ní wọ́n pé gbà mí ó máa ń dàbí ó ṣojú mi lẹ́kọ̀ọ́ gbà mí èèyàn lè má lọ lé o wọ́n ní you say it happen in your presence sit down we are getting clear to the I think get clear gbọ́rọ̀ ìṣirí wọ́n rí pé èèyàn ní lọ lé o àwọn ọlọ́pàá kan dání ìrìnàjò Wow. ó yà sọ bó ṣe rí sá. A ṣàrí pé Alaafin wọ́n farahàn ní ọ́fíìsì bàbá Tinubu ní Abuja. Àwọn lè sọ bóyá wọ́n lọ bá wa sọ̀rọ̀ nípa Yorùbá nation bá ṣe fẹ́ gbà kò wá yé mi bàbá ọ̀dà ìpá Alaafin yẹn ọ̀rẹ́ yín ni bí mo ṣe ń wò ó bóyá kẹ ẹ fẹ́ràn wọn àbí ẹ fẹ́ràn wọn jù. So Ọlọ́run ní fi kan burúkú ṣọ̀rẹ́ yọrí kan tẹ̀mí sọ gbọ́n pé awúgbà àrùn àti kọ́lẹ́rà kì í ṣọ̀rẹ́ pásítọ̀ Sunday jẹ́rí nǹkan tẹ̀mí sọ èmi àti Aláàfin dáadáa yóò kì í ṣọ̀rẹ́ o. Wow. ṣe rí Aláàfin yìí ti gọ́vùnà Seyi Makinde ni wow. lágbára Ọlọ́run wọ́n lè jẹ́ kí wọ́n máa jọ lọ lẹ́ẹ̀kan náà àbí kóun lọ ṣáájú ẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ t'Olúwa máa fi yé wa wípé òun lọ lọ́run wrong Aláàfin náà mú lélẹ̀ tó dé yìí so ti ní kí wọ́n lùyàn pa ṣé lẹ́yìn tó kù torí wọn ló ń béèrè question lọ́wọ́ mi sí ṣé lẹ́yìn tó lùyàn pa náà iná ló ṣe lọ sí ṣé ó gbókun yẹn lọ sí Àbújá ni àbí
ó lọ ṣàlàyé fún wọn bó ṣe pa àbá Amẹ́ríkà pé Tinubu kó wá ṣàlàyé pé báwo náà ṣe lu yàn pa sí torí ẹni tó ń lù pa American citizen ni so bóyá yẹn ló torí ẹ̀ lọ́tọ́ wa lọ wádìí ẹ̀ dáadáa so kò tó wá béèrè question torí máa dá ẹ lóhùn tó yẹ pé òní ní pàtàkì torí kan tẹ̀mí sọ Aláàfin kan wá recognition káàkiri ni is a wrong Alaafin ẹ wo bí tó ti wrong ó ti padà ń sìn ó lóun Muslim ìyàwó ẹ̀dẹ̀ tún pariwo lọ́nà kejì kò mọ̀ pé wrong person wrong bed in the wrong hole ó tún wá sọ fún wọn ní ìyàwó ẹ̀ ti pariwo káàkiri ń sìn Ọ̀yọ́ for Christ Ọlọ́run ní jẹ́ ká yé ṣe wá torí orí burúkú gbà mí kò mí pé èèyàn máa lo Panadol sí pẹ̀lú bá lórí èèyàn bàjẹ́ kì í ṣe pé bóyá ó wọ́ inú ni ó ti bàjẹ́ Ọ̀yọ́ for Christ ní ẹnu ìyàwó Aláàfin dẹ́nu Aláàfin kẹ́tù náà ìtàn fi jẹ́ tán lò Muslim ó dẹ̀ ṣe 13 years CAC ní Canada àwọn CAC kọ lẹ́tà nígbà tó dá Aláàfin pé inú wọn dùn pé lára àwọn associated pastor wọn di Aláàfin àwọn chọ́ọ̀chì ló ń pa tó wà nílẹ̀ yìí sí tó bá rí eléyìí tó ń pè ní kí lorúkọ Gaddafi àbí tí wọ́n yọ ní kóòtù tí Adébóyè tún ti padà kí lorúkọ pásítọ̀ Redeem tó wà nílé Amẹ́ríkà tó mú correct wà nínú ẹ̀mí baba Gandhi àwọn Redeem ló gbé Gandhi síbẹ̀ mi ò lè ṣe sẹ́lẹ̀ yìí tó ti kán tó fi mọ́ fi mí jọba ayé àwọn àlànà wáyé o wọ́n tún gbé mi bí kán náà lọ fi mí jẹ ọba ń bì kan kò lè work I cannot be mi ò lè sin Ọlọ́run àti mámọ́nì because ó ṣàlàyé fún wa nínú John 6 16 17 18 19 ó ní ìránṣẹ́ kan kò lè sin ọ̀gá méjì. Then when you look at that of the Apostle 12 from verse 18 to 20 down only the voice of God and not of man wọ́n sọ ní palace ọba ní Herod wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí sọ̀kalẹ̀ láti ọ̀run ó jẹ́. Then when you look at that of the Apostle 6 1 to 5 ó ní ta ló nínú rere tí ó lè máa pín oúnjẹ yìí tí ò ní ṣojú ṣáájú. Then ó bọ́ sórí Stephen nígbà tí Stephen tún pín lọ wọ́n tún ní kò ṣe dáadáa. Then Stephen when you look at Acts 7 from verse 24 ó tún ṣàlàyé ó ní kẹrántí ó ní I saw the heaven open ó relate gbogbo everything torí lọ́run ká lè mọ̀ pé èèyàn gidi ni. Then when you look at the book of Acts of the Apostle again 19 from verse 16 down only John we know, Paul we know, then Olùṣọ́ Ayọ̀délé we know, then who are you? So that's the problem. So is it wrong Alaafin ṣé bí ìta gbangba bí iná ti ju pósí Aláàfin tó kù yẹn lẹ̀ pé wọ́n ti gbé pósí Aláàfin wọ́n mú kárí ọba pósí Aláàfin ní last week wọ́n gbé pósí méjì wọ́n fẹ́ gbé wọn náà gbà yẹn but mo wà ń ta mẹ́rin ó ti dé ṣùgbọ́n ilẹ̀ ní kí n padà wá láti lóyìnbó ẹ máa gbé wọn náà abúlé lọ́jà rí lẹ́tùn náà gbé kan wọn lọ but àwọn tó wà ń bí rìn káàkiri wọ́n sá káàkiri ọgbà wọn ríran Olúwa ò ṣe wọn lójú tó bá gbé mi ò sí nílé ìsìnkú wàhálà ti dé nígbà tó bá di ọjọ́ kẹrin tí mo lé wọn lọ ọlọ́lá lòun mọ bó ṣe ń ṣe rárá chọ́ọ̀chì Sunday àná kò lè wá then àwọn tí mo tún rí náà mo dá àwọn méjì yìí ni o so mo ti ṣiṣẹ́ dé wọn lórí ìsìn wọ́n tí mi ò bá wá ríran ńkọ́ tá a ríran ńkọ́ wọ́n dà náà wà tó olùṣọ́ lọ́dọ̀ jáde o òun adẹ̀tìrí lọ́fíìsì olùṣọ́ torí pé olùṣọ́ ó di àgbo when you look at first John 13 from verse 10 to 14 ó ní àwọn aláfi fún láti mọ ìjìnlẹ̀ tí Ọlọ́run ó ní àwọn kan wà tí wọn ò fún wọn bẹ́ẹ̀ so kò sí nǹkan tí ọwọ́ adé ń wá kiri ẹni ìtàn ní ẹni tó yẹ kó jẹ Aláàfin
then although ó lè rí mú jẹ́ o ṣe bí Aláàfin Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yín sìn tíṣà ló yẹ kó jẹ́ ẹ̀ tí àwọn Tinubu gbé fún torí master planner ni Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí Ọ̀ọ̀ni lè plan ní 2+4 Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí lè yọ ẹyin nídìí àkùkọ kó ní ìdí àbùkù lákùkọ lóyìn ó ní baba ńlá agbárígbòjù ó láìkó owó ju Tunisia lọ ó dẹ̀ láìkó owó ju Freetown òun ló yẹ kó máa pè ní búburú rẹ̀ ṣe rí nǹkan tẹ́mi ń tráì láti sọ fún yín ká má digress wọ́n ti bà ojú Yorùbá jẹ́ wọ́n bójú Yorùbá jẹ́ àti ṣe nǹkan ìtùfù mo rántí ní 1983 obìnrin ẹyọ kan ló dúró sọ́nà ní Òkè Igbó táwọn tírélà sójà tò tẹ̀léra wọn ó dẹ̀ darí wọn sínú igbó dọ̀la wọn rí wọn sí wọn bọ́ ṣọ̀run wọn dọ̀la. dẹ́nígbà yẹn ní ìlú pẹ́nu pọ̀ pé àgbáyé wa ó fẹ́ mú ìyọ̀wọ́nú ìgbín lẹ́nu òní jẹ́ èèyàn mọ́ wọ́n tẹ owó ẹ̀ sílẹ̀ wọ́n gbé àgbáyé wa lé lórí wọ́n fi náà sí. ṣé nígbà tí mo tó ló wá fi hàn mí bí pé ẹ̀ẹ̀mejì ni gọ́ọ̀fù Ondo State máa kú pẹ̀lú ìkan ìtùfù tóun àti Ọbásanjọ́ ṣe Àgàgù ó wà ní òwe yẹn pé ẹ̀ẹ̀mejì ló máa kú pé àwọn fọ́dẹ̀ṣì máa bá lọ plé níjà pẹ̀lú òkú ẹ̀. ẹ jọ sá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Aláàfin lẹ̀ àti ìlà Aláàfin. ẹ ṣé bàbá. àti ìlà Aláàfin torí bí wọ́n ṣe bó ṣe ń kọ́ information dé mi ò kúrò ní gbòǹbì yìí mi ò kúrò lọ sí Àbújá nínú Àbújá ló ti fẹ́ jẹ Àbújá ló ti nídìí ẹ̀ tó bá jẹ́ Aláàfin gidi tó gbèlú rí torí ẹ̀ pé bó ṣe wọlé straight ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà ló yẹ ká face kó máa recruit ọ̀pọ̀ kan díyàwó ẹ̀ fi sẹ́nu ó ní Ọ̀yọ́ for Christ ṣé fọ́tò Christ sí àwọn tẹlifíṣàn pẹ́kiri yẹn tó fi àti fíìmù ṣé Christ ti pupa àbí ti dúdú tí Putin sọ fún wa ṣọ́rọ̀ Christ là ń sọ ní táìmù yìí ó ṣe wá wo abániyán àti kèntè tó fẹ́ jọ Aláàfin tó lọ tó kú sórí obìnrin ìyẹn bọ́bìnrin sùn títí gbogbo abẹ́ yọ ibi ọwọ́ mọ́tò ya wọ́n bá kéèkì ẹ̀wọ̀n náà àfin ṣẹ́rí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan tí ń ṣá bàbá tẹ bá ń bèrè àwọn question wọn yẹ máa bàlú jẹjẹ orú àwọn ọba tó jẹ káàkiri orú ọba ti fọ àwọn agbénipa orú àwọn tó bá sanjọ́ bá fi jọba ń sì kí ló wọ́n ṣe máa rí ìyọba tó gbà tó fẹ́ jọba yìí níbẹ̀rẹ̀ ó mọ̀ yà àwọn afọbajẹ tó ti kú dànù wọ́n dẹ̀ ṣe ń kú lọ ṣe bọ́n fúra ẹ̀ ògbé Láàfin sí kọ́ lọ́sùn bẹ̀ nígbà tó tún fẹ́ ṣe tó tún fẹ́ bọ̀gún tó ń jẹ Aláàfin tán ẹ̀mí fi jáde hàn mí níta pẹpẹ bẹ̀yẹn ajá tó ń fi bọ̀gún yẹn ti kú mọ́tò débẹ̀ Aláàfin ní kọ́ máa ṣe bẹ́ẹ̀ kò ju bí ọ̀sẹ̀ 4 sí 5 ló lu bàbá ó ní kọ́ lù pa wọ́n lù pa ká máa wọ́n kó tó máa pè ní ká máa wọ́n bó ṣe ní. bàbá nínú prediction ìwé tó wà lọ́wọ́ wa yìí ẹ sọ̀rọ̀ nípa Barcelona Liverpool gbogbo wọ́n ti prediction yìí ti come to pass. bẹ́ẹ̀ sọ. inú mi dùn púpọ̀ and a gbàdúrà pé ojú àdàbà yóò ní fọ́. no wọ́n ní ó ní page 471. page 471. yes ó ní Barcelona if injury did not rock their boat in March and April, Real Madrid will be second while Barcelona will be first. Then for English, Liverpool will pick up the trophy. Yes, sir. It come to pass. Yes, sir. We thank God so much because ohun tó Ọlọ́run bá ti sọ kò lè ṣaláì ṣe and a fi àkókò ètò gbàdúrà fún yín bàbá ojú àdàbà yín ò ní fọ́ bí ẹ ti ń ṣe ojú àdàbà tó ń sọ yìí ojú àdàbà ẹ̀mí yín ni mo sọ. tí mo fi ń wo abẹ́ alábẹ́ tí mo fi ń wo òdí onídìí kiri ó máa fọ́ àti ẹ̀tún ní scale so ẹ jẹ́ kí n máa wo
ìdojúkọ pé kí máa wo Jésù aláṣẹ pé ìgbàgbọ́ wa nítorí pé sọ́nù first John yẹn ó ní nǹkan mẹ́ta ló máa ń jẹ́rìí nǹkan tá ń ṣe yìí. Mẹ́ta. bẹ́ẹ̀ ni sẹ́ka jáde nǹkan mẹ́ta ni o. yeah first 5 yeah. 1 John 5:6. yes. èyí ni ẹni tí ó ti wà kì í ṣe pẹ̀lú omi nìkan bí kò ṣe pẹ̀lú omi àti ẹ̀jẹ̀ ẹ̀mí sì ní jẹ́rìí nítorí òtítọ́ ni ẹ̀mí àwọn mẹ́ta wọ̀nyí sì jẹ́ sí ọ̀kan àwọn mẹ́ta ni ó ń jẹ́rìí ní ọ̀run bàbá ọ̀rọ̀ àti ẹ̀mí mímọ́ àwọn mẹ́ta yìí sì jà sí ọ̀kan àwọn mẹ́ta ni ó jẹ́rìí ní ayé ẹ̀mí àti omi àti ẹ̀jẹ̀ àwọn mẹ́ta yìí sì fi ohùn ṣọ̀kan bí a bá sì gba ẹ̀rí ẹ̀rí Ọlọ́run tóbi ju èyí lọ nítorí ẹ̀rí Ọlọ́run ni èyí pé ó ti jẹ́rìí ní ti ọmọ rẹ̀. dẹ́nu dẹ̀ tó wá parí ẹ̀ ní 1 John 2 1 John 2 17 to 21 said everything there. ayé sì ń lọ ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun ìfẹ́ tó máa bẹ̀ mí nìyẹn pé kí n jọ ẹ má ṣe fẹ́ràn ayé tàbí má kọ́ sí jọ má fẹ́ràn ayé má kojú wagon jọ má ra Lamborghini má jẹ́ kẹ́ni bọ́dì fi Lexus táyé lọ́rẹ̀ má dẹ̀ tún lọ máa sunṣẹ́ láti má lọ fẹ́ lọ wẹ̀ níbi táwọn ọmọ ráìsà tó ti ń wẹ̀ ní swimming pool. bí ẹnikẹ́ni má fẹ́ràn ayé ìfẹ́ tí a kò sí nínú rẹ̀ ìfẹ́ gbogbo tí ń bẹ ní ayé ìfẹ́kúfẹ́ ara ìfẹ́kúfẹ́ ojú ìríra ayé kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dùn láéláé. ó dẹ̀ tún sọ ní John 17 gbogbo ẹ̀ ló ti parí from verse 1 to 10 6 to 10 he said it. then ó dẹ̀ tún sọ ní ìwé John 2 21 22 23 ó ní Jésù fẹ́ kí wọ́n sọ̀rọ̀ èèyàn létí òun nítorí pé ó mọ ohun tí ènìyàn jẹ́ ó dẹ̀ mọ nǹkan tó wà nínú wọn. then nǹkan tó ń kọ́rọ́ mi yìí kẹ̀rẹ́ ojoojúmọ́ ló ń diminish because ó sọ ní Mark 5 Mark 5 21 22 23 then Mark 4 again láti verse 20 ó ní nígbà tí obìnrin yẹn ti káàkiri gbogbo àgbáyé tí àwọn èèyàn rí ìsun ẹ̀jẹ̀ yẹn dá dúró ni Jésù wá ṣe kí ni tó di etí aṣọ Jésù mọ́ tí gbogbo ẹ̀ lọ Jésù wá sọ pé agbára tí ẹnìkan ti dì mí mú agbára ti jáde lára nǹkan tá a ṣe lánàá àtún lè ṣe lé then ká máa get ready torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ kó má dẹ̀ bọ́ lọ́wọ́ wa torí ẹni tó ń lọ yẹn sọ fún wa wípé ní John 17:6 yes èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ ti fi fún mi láti inú ayé yìí wá tìrẹ ni wọ́n tí ó jẹ́rìí rẹ̀ ìwọ sì ti fi wọ́n fún mi wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́ nísinsìnyí wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọwọ́ rẹ wá ni nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi èmi ti fi fún wọn wọ́n sì ti gbà á wọ́n sì ti mọ̀ nítòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi èmi gbàdúrà fún wọn èmi kò gbàdúrà fún aráyé ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi nítorí tìrẹ ni wọ́n ṣe tìrẹ ṣáà ni gbogbo ohun tí í ṣe tèmi àti tìrẹ sì ni gbogbo tí í ṣe tèmi àti sí ti tẹni lògbó sì ti wà fún èmi kò sì sí ní ayé mọ́ ṣùgbọ́n àwọn wọ̀nyí ń bẹ ní ayé. God bless you, sir. Thank you very much, sir. A máa kí a tún máa ṣe bó ṣe wà a máa fi eléyìí ṣe lọ mo fẹ́ kí ẹ sọ gbólóhùn ọ̀rọ̀ kan fún àwọn ọmọ Yorùbá pátápátá lórí ìjọba tó ń lọ lọ́wọ́ àti ilẹ̀ Yorùbá tí à ń lọ ní ṣókí. Sir, yes sir. tẹ́ bá wo Daily Times tẹ́ bá lọ wo internet Tinubu ní Nigeria is not one. He was nobody then. Ó nígbà tó ń káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ó rọrùn rí pé oríṣiríṣi èdè ni wá. Òun yìí náà ló máa dá wa padà sí United States of Nigeria. Tí Yorùbá máa ráyè lọ, tí Ìgbò máa ráyè lọ, tí Tífí máa ráyè lọ, tí Ìbíbí ó máa ráyè lọ.
kólúkúlùkù lọ lọ nǹkan tó bá wà nílẹ̀ wọn eléyìí tá a sì ń ṣe ń sìn bẹ́ẹ̀ ni pé à ń báṣẹ́wó sùn ní tá a ń sanwó fún nítorí pé nígbà tí gúlọ́jù rẹ̀ tí Àtíkù gbàgbó tí l'Àbújá bíi pé Àtíkù ń báṣẹ́wó sùn tẹ́lẹ̀ gbà tó wà ní custom àwọn aṣẹ́wó Àbújá sọ pé káwọn èèyàn wá bá wọn sùn for 1 week free kí torí tí Àtíkù bá wọlé iṣẹ́ wọn agbẹ́pẹ́lí ẹ wò ló iṣẹ́ bàbá ẹ ṣe. nígbà tí ó bọ́ mọ question burúkú nígbà tó tún sọ yẹn tán kẹtù wá wo omi tó rọ̀ já sí o kí Yorùbá má nìkan tí a bá ti tún bẹ̀rẹ̀ Rivers Basin Authority àti ń padà lọ sọ́wọ́ Awólọ́wọ̀ tí local government chairman tá ń bá lọ lọ́wọ́ àti ń padà lọ nítorí pé olúkúlùkù ló máa di agbádá bàbá ẹ̀ mú tóbi tá ń lọ yìí nítorí pé ó máa wíìkì center ká tó lọ a máa ní state police county police everything police then ká lọ máa gbáradì Àgbẹ̀kọ̀yà ò gbúdọ̀ kú OPC ò gbúdọ̀ kú then Àmọ̀tẹ́kùn pàápàá kún jáde síta but àánú àwọn Àmọ̀tẹ́kùn ṣe mí nínú wọn ṣe gbowó lẹ́yìn nítorí by now ṣe ló yẹ kí every state kó ní standing army 2,000 gbogbo àwọn gómìnà Yorùbá tó ti ṣe pátápátá kó lọ fokùn sí wọn lọ́rùn bí a tún lè rí lára security vote tí Ọbásanjọ́ fún wọn ní táìmù yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn wọ́n ní Ọbásanjọ́ ní ká máa múra pé ogun ń bọ̀ òyìn lẹ́nu Ọbásanjọ́ lẹ́nu ẹ̀ jọ́rọ̀ nìyẹn ṣá ọmọ ẹ̀ mélòó ló fẹ́ lead war yẹn ṣé àwọn tí a ti jẹ kú tí gbogbo ìtìrún abẹ́ wa ti rí dànù kò sí wáńsì tó rántí wọn pátá àfàwọn obìnrin tó wà láàrin wáńsì tó ti dírẹ́sì dáadáa tó ń ṣe make up tó ń fi ẹ̀pẹ́ kojú gbogbo ẹ̀mí ọkùnrin ó ti wọ fálì tó bá dé chọ́ọ̀chì ń sìn ò lè bọ́kùnrin mọ́ ogun ó ti ká wọn mọ́lé bẹ́ẹ̀ni pa wà ní seminary because even lálẹ́ pàápàá bó jẹ́ pé káwọn obìnrin tó kù mọ́ nǹkan tó wà lábẹ́ ọkọ wọn kò tẹ̀lé nǹkan tó wà lábẹ́ ọkùnrin pàápàá ti ní ròrí ó ti ròrí ẹ̀kọ́ kí àwọn ọmọ Yorùbá kan má mi kàn ó ní kò sóhun tó le tí kì í rọ̀ ìgbẹ̀yìn wa dára then Psalm 30 ó ní bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lọ́wọ́ a máa rí i kí Ìgbòho má mi kàn kí bàbá Akíntóyè kó lúwa kó jọ kó fi ìgbà yìí kó fi rọ̀ lọ́rùn àmín nǹkan t'Awólọ́wọ̀ ò rí gbà Tinubu gbà á nǹkan tí bá Ìmọ́dù ò rí gbà Tinubu gbà á k'Ọlọ́run ọ̀gá ògo jọ kó ṣe nírọ̀rùn fún bàbá Akíntóyè àmín lẹ́yìn kí ọmọ yẹn kéré ọmọ kan tó kù tí Olúwa bí sílẹ̀ Yorùbá Ìgbòho ká má ṣe kíni ká má ṣe wádìí àmín ojú ẹ̀ because òun ni Martin Luther ti wá òun ni Gideon ti wá Martin Luther sọ̀rọ̀ ó ní I have a dream Ìgbòho has a dream Marcus has a dream all Yorùbá has a dream Baba Akintoye has a larger dream Koiki has a big dream I need to be actualized in Jesus' name. amen. ṣùgbọ́n ọjọ́ táwọn Fúlàní bá rò pé wọ́n fẹ́ jà wọ́n máa tẹ́ o wọ́n máa tẹ́ o when you look at the book of Joshua 5 Joshua 10 ó ní bàtà àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta dìtẹ̀ ó ní ìyìn bẹ̀rẹ̀ sí í jábọ́ k'Olúwa pẹ̀tù sí gbogbo wa nínú o àwọn agbénipa kan lọ sinmi ó ní àgbéraga ẹ lọ ṣọ́ra yín àgbéraga ẹ lọ ṣọ́ra òjò ẹ̀san kò ní gbé sókè yóò rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run dà bí òwe o